100%. Kò í ṣe gbogbo ẹni tó ń jalè náà ni ó ṣe láti inú tàbí tí ó lójú kòkòrò, ṣùgbọ́n ó ń sọ pé ẹ̀mí kan wà tí ó tún tì wọ́n lẹ́yìn. Ṣé mọ̀, àwọn ọmọ ìdílé yìí gbogbo wọn wọ́n ní àmì kan tó jẹ́ bí àmì olè. Kọ́ má ti kọjá ni, a lọ kó lóhùn kígbe. Bóyá àwọn gan náà tẹ̀ máa ń sọ wípé kíní kan májà tó fi kára wájú lẹ́rú, ibi olè tí jàre olóhùn. Ṣé rí ẹni bá kọ irú ìdílé ọ̀lẹ́dìran yìí, àtọlọ́pàá ni àti èyí tó ṣe iṣẹ́ ìyówù kó jẹ́ àti street ni, kọ́ máa ti lọ báyìí, kọ́ máa ti fọwọ́ kan ni àti student. Kíá àwọn èèyàn ti wá fóònù tí owó ife dúkìá ife góòdù náà ife, ṣùgbọ́n ẹ̀mí kan òun ló ń ṣiṣẹ́ yìí látara wọn. Àwọn ti rò wípé àwọn fi ń gbádùn ni, ṣùgbọ́n ṣé mọ̀, ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú rẹ̀ dí, kò mọ̀ pé ohun tó dùn náà ló ń pààyàn. Ẹnìkan ní iṣẹ́ ìpààyàn ayọ̀, òun gangan ni Bruce Lee o. Ẹ má jẹ́ ká bẹ̀ inú eré yìí, ẹ ó rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ níbẹ̀ nípa àwọn tó ń jalè àti bí ẹ̀mí yìí ṣe ń tì wọ́n lẹ́yìn. Ṣé mọ̀, lótìtọ́ náà tí èèyàn bá ti ṣe nǹkan dé àwọn sáà kọ̀ọ̀kan, àwọn ẹ̀mí kan wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe kìnnì, wọ́n á máa fojú sí, wọ́n á sì máa bá lọ́wọ́ sí. Kọ́lọ́run kó gbà wá nínú ayé tá a wà yìí. Ṣùgbọ́n àjogúnbá ni o. Ẹ̀mí burúkú tí ń yọ wọ́n lẹ́nu láti jalè yìí, wọ́n jogún ẹ̀ bá ni àti wípé gbèsè èyí tí wọn ò kò, wọ́n ní pékélé arúgbó jẹ gbèsè ní òsán nígbà tó bá lọ tán. Àwọn ọmọ rẹ̀ náà ní gbèsè èyí tí wọn kò múra sílẹ̀ fún tàbí tí wọn kò jẹ nínú ẹ̀, òun ni wọ́n ń san yìí o. Kọ́lọ́run kó gbà wá ni. Gbogbo ẹ̀yin olólùgbọ́ mi, ibi tí àṣírí òkùnkùn bá sápamọ́ sí lọ́dọ̀ tí Ọlọ́run ọba mi yóò bá wa tú àṣírí rẹ̀ pátápátá. Ẹ ṣé, àwọn pàdé nínú múfì tó kù.